wá fi àsìkò yìí àkọ́kọ́ wá fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí Àmọ̀tẹ́kùn Oodua gbogbo lẹ́kílẹ̀. Eléyìí kọjá pé ká máa sọ ẹ mú ẹkì ẹran bí òrẹ̀lẹ̀ pé Àmọ̀tẹ́kùn Oodua kọjá ẹran àmúpaléyà. Àmọ́ èyí tó ṣẹlẹ̀ sámọ̀tẹ́kùn yẹn Ọlọ́run bá kọ̀ fẹ́ kó fi mọ̀ yìí pé àlóhùn ń bẹ pẹ̀lú rẹ̀. Torí eléyìí tó bá jẹ́ ordinary person kan ni wàláhì tàlá ìsúnmọ́bìlà wọn ó gbàgbé ẹ̀. Àmọ́ ṣe rí nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ohun tó pa mí lẹ́rìn jù rèé o. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí announce ẹ̀ lórí rédíò tí gbogbo èèyàn gbọ́. Gbígbọ́ tí gbogbo èèyàn gbọ́ náà ló mú tí Àmọ̀tẹ́kùn náà fi wò pé ẹ jẹ́ ká tún announce ẹ̀ lórí mídíà. Àmọ́ alhamdulillah Àmọ̀tẹ́kùn tẹ̀sí ń sọ yìí gbogbo à ń gbowó lórí ẹ̀ ni àtẹ̀mí àtàmọ̀tẹ́kùn monetize page wa kábà sọ pé bóyá nítorí ẹ̀ ni. Ẹ wá wo in tó pa mí lẹ́rìn jù rèé gbogbo àwọn other blogger ní opponent blogger gbogbo wọn ni wọ́n ṣe program yẹn o gbogbo wọn náà gbé kíní yẹn síta o. Ẹ wo àbòsí ò da àmọ́ Ọlọ́run ọba fẹ́ fi pọ́n Àmọ̀tẹ́kùn Oodua lé ní Ọlọ́run sì ní jó bàjẹ́ fún ẹ lágbára Ọlọ́run torí pé gbogbo èyí tó ṣe yẹn ẹlòmíì kódà mo rí bọ̀bọ̀ kan ó ṣorí pẹ́tẹ́kí báyìí gbogbo àti mọ̀ ó máa ń ṣorí pẹ́tẹ́kí báyìí so nínú péèjì ẹ̀ bí kìrìsìtẹ́nì níbí nǹkan ni kò tiẹ̀ yéèyàn ọ̀bọ̀ ó máa ń ṣorí pẹ́tẹ́kí báyìí nínú péèjì ẹ̀ bọ̀bọ̀ yẹn náà ó bẹ̀rẹ̀ sí ní kọ́ wọ́n ti gbára bí wọ́n ní Ìbàdàn ló wà wọ́n ṣe kí ó bẹ̀rẹ̀ sí ní ṣe yánmayànmá lórí péèjì ẹ̀ àmọ́ mo wá wò ó pé bọ̀bọ̀ yìí máa gọ̀ o èyí tó fi gọ̀ ó tó sọ̀mọ̀ sílẹ̀ wàláhì irú tó ṣẹlẹ̀ sámọ̀tẹ́kùn tó bá ṣẹlẹ̀ sí ẹ̀ wọ́n gbàgbé ẹ̀ sẹ́hùn wàláhì tàláhì mo sọ fún yín Àmọ̀tẹ́kùn ò ń ṣe ní tẹ́ ẹ lè gbé gẹ̀ẹ́sì ẹ gbàgbé Àmọ̀tẹ́kùn kọjá ẹ̀yin tá a máa rò pé kinní kan ṣèbóun là ń rí yìí ṣèbóun ló wà ní Ògbómọ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn kọjá Ògbómọ̀ṣọ́ o. ìyìn tó fi ń mu táwọn àgbà pìrìsẹ́ńtà nílùú Ẹ̀gbá tí wọ́n fi ń pè mí pé kí l'Àmọ̀tẹ́kùn ṣé ká dá sí ni mo ní irọ́ o. àwọn bàbá wa láàfin Ọ̀yọ́ ti dá sí àwọn bàbá wa Olúgbọ́n àwọn náà ti dá sí so bàbá wa Sunday Igboho wọ́n ti dá sí bàbá wa Mr Wisdom wọ́n ti dá sí kí la tún fẹ́. Àmọ̀tẹ́kùn Oodua yín kò ní ṣàlàfíà ẹ̀ jàre gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí ó fi jẹ́ kí àwọn ará abíkọ́ mọ̀ pé àwọn ò jẹ́ nǹkan kan wàláì ó jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n jẹ́ nǹkan kan gbogbo wọn àgùntàn blogger sọ fún wọn pé wọ́n jẹ́ nǹkan kan tírú ẹ̀ bá ṣe wọ́n ni wọ́n gbàgbé wọn ni ẹ gbàgbé eléyìí kọjá pé ká máa pariwo lórí social media àbí ká máa lọ jókòó sí kọ̀rọ̀ yàrá kan ká máa ra kọ right up tí ó lè jáde kó o bóòdì kó ló fẹ́ sọ̀rọ̀ níta gbangba so eléyìí kọjá bẹ́ẹ̀ o ohun tó bá rí tó múrú wà yìí tá à ń gbẹ́nu sí máìkì tá à ń jẹ́ kí gbogbo ayé mọ ohun tó ń ṣẹlẹ̀ tá a bá ní evidence tó strong ní jáde o. Àmọ̀tẹ́kùn Oodua ọmọ ọlọ́mọ ọmọ ẹ̀ bá yé ọmọ ọlọ́mọ jẹ́ on the 30 lọ́mọ ọlọ́mọ fẹ́ ṣe birthday o ẹ sì fẹ́ bá yé ọmọ ọlọ́mọ jẹ́ ayé alábòsí ò lè dá Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ jàre gbogbo ẹ̀yin ọlọ́pàá wa agbófinró wa tẹ́ ẹ ṣiṣẹ́ yín náà bí iṣẹ́ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ kò sì ní bàjẹ́ fún gbogbo àwọn bàbá wa tí wọ́n dìde tí wọ́n súgbà Àmọ̀tẹ́kùn Oodua bàbá wa Mọ̀nsúrù Èjìdé Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín ọlọ́lá hílàhílàlà kò sì ní bàjẹ́ fún gbogbo àwa náà tá à ń sásọ̀tún tá à ń sásọ̀tì tá à ń jẹ́ followers tá à ń jẹ́ fans tá à ń pè Kàbísọ́lá tá à ń pè gbogbo àwọn supporter tá à ń pè Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ kí ló ṣàmọ̀tẹ́kùn tá à ń pè Fasco bless tá à ń pè ọmọ Yorùbá àtàtà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ìfẹ́ lẹ́ni sí wa o ìfẹ́ lẹ́ni sí wa kò ní bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ ṣé o àmọ́ lóore púpọ̀ Àmọ̀tẹ́kùn Oodua gbàgbé nǹkan ò ní ṣàlàfíà kò sì ní ṣàlàfíà gbogbo àwa tá à ń tẹ̀lé ọmọ Ògbómọ̀ṣọ́ òdodo làwa ń tẹ̀lé ni àtẹ̀lé rọ àsì tẹ̀lé lẹ́gùnfà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa wọ́n ní ẹni tí ò tó ní nà tó ń dènà dé ní àjẹkúyà ló jẹ Àmọ̀tẹ́kùn Oodua happy birthday in advance truly.